ẹ̀yin Ìlọrin heritage tẹ́ tó wá lẹ fẹ́ mú ẹjọ́ yìí tẹ́ lẹ fẹ́ gbẹ́jọ́ lọ kóòtù tẹ́ bá gbẹ́jọ́ lọ kóòtù Ìlọrin heritage òfò lẹ́sẹ̀ èwo tiẹ̀ ní ká fẹ́ báyàn jà gan ká tó mọ̀ sọ bí tá sọ̀kù sí lọ́rùn rẹ̀ ẹ̀yin méjèèjì tẹ́ sáyìn lẹ́tà yìí àtẹ̀tẹ̀ ló ń jásà àti ìwé ara Nàìjíríà tó pẹ̀lẹ̀ lára US bóyá Osman sì ló kọ wùrí yìí mọ̀ ẹ̀yin méjèèjì bẹ́ẹ̀ bá pè mí lẹ́jọ́ kó tó di ọjọ́ 5 ẹ̀ ní sí oríire gómìnà ti Saudi Arabia tí wọ́n ti kọ ẹni ẹ̀kọ́ ẹ̀yin mùsùlùmí yóò fò lókòló ẹ̀yin mùsùlùmí yóò fò lọ́rin ẹ̀mú lọ́rẹ̀ tó bá di ọjọ́ kejì iléyá yín bá wá rí lẹ́tà ìpẹ̀jọ́ kóòtù àbí ẹ̀ tí wàá jí mi gbé bẹ́ẹ̀ tí wọ́n jí mi gbé ń jọ sí ẹ̀ ní sóríire. gbogbo àwọn tó pa alábìbí ọba ńlá ní Kwara State ìlú Ìgbàjà jagun ìlú Ìgbàjà àwọn muslim lọ́pàá àwọn bandit muslim lọ́pàá má pè láti fúnra rẹ̀ ìyá tí ẹ̀ pa fún ẹ̀ mọ́ sẹ́yìn èrò mú mi tí ò sọpọlọ lórí yín ni tẹ́ ẹ ti ya wèrè ni ládùúgbò ọ̀fọ̀ tó ń sẹ́lú yìí sẹ́mi pé gbàtẹ́ gbẹ́mí jọ́sí náà yìí náà ní pé àwọn ìjàfẹ́ sí o àwọn àbáwá tó bú ni o a sì gbọ́dọ̀ protect orúkọ bàbá wa. kan nílùú Ìlọrin tí wọ́n pè ní Ìlọrin heritage àwọn ni wọ́n ní àwọn ó pe Talọ́lọ́run lẹ́jọ́ nítorí pé wọ́n nígbà ìtúnu àwẹ̀ ó náà ni Talọ́lọ́run múra gẹ́gẹ́ bí mùsùlùmí nínú èyí tí wọ́n fi fọ́nrán hàn wá tó ti ń kírun ìyẹn ṣe òrìṣà rẹ̀ níbi tí ó ti bẹ́rí ajá fògùn lọ́jọ́ náà òun náà wà ní àwọn ọmọ Ìlọrin heritage wá jáde gbayagbaya wípé kíta ni Ọlọ́run kó máa múra lẹ̀ o nítorí pé ọ̀nà ẹ̀wọ̀n àwọn ti sílẹ̀ dé bẹ́ẹ̀ ò bá gbàgbé bí ọdún mélòó kan sẹ́yìn òun náà ni wọ́n wá gbé Talọ́lọ́run ìyẹn nílùú Ìbàdàn lọ sí ibì kan tí wọ́n ń pè ní Òkè Kúrà ìyẹn nílọrin Àfọ̀njá níbi tí wọ́n ti fi ẹ̀sùn kan Talọ́lọ́run nígbà náà wípé níṣẹ́ ló bú àwọn bàbá àwọn nínú ẹ̀sìn mùsùlùmí nínú èyí tí Talọ́lọ́run sọ wípé irọ́ ni o tí ò bá ṣe pé torí Kùránì tó ń fàyà òun náà ló ń bí wọn núngbà náà tí wọ́n fi wá gbé òun o ṣùgbọ́n ṣá o àwọn tí wọ́n wá gbé ńgbà náà wọ́n ní wọn ò rí ẹjọ́ rò nítorí pé Talọ́lọ́run jó Kùránì nínà ìyẹn kò tó ṣègbè nílé ẹjọ́ ni o àwọn ni torí pé Talọ́lọ́run bú àwọn kan nínú ẹ̀sìn mùsùlùmí nínú èyí tí wọ́n ní ó dárúkọ níbẹ̀ tí wọ́n sì mú fún ẹ̀sùn defamation of character nínú èyí tí Talọ́lọ́run ti jẹ ìyà lọ́wọ́ àwọn wọ́dà nígbà náà àti àwọn ọlọ́pàá tí wọ́n sì ní kó sanwó ìtanràn nígbà náà ṣùgbọ́n ṣá o àwọn kan tún ti wá dìde báyìí àwọn tí wọ́n pè ní Ìlọrin heritage àwọn ni wọ́n kọ lẹ́tà sí Talọ́lọ́run o tí wọ́n sọ wípé kí Talọ́lọ́run kó mú kinní ọ̀hún ìyẹn àwòrán bí Talọ́lọ́run ti ń kírun tó sì ti ń bọ òrìṣà baba ńlá baba tiẹ̀ wípé kó yọ kinní ọ̀hún kú o lójú fọ́nrán ayélujára o pété ò bá yọ kú o kó máa retí àti ṣẹ̀wọ̀n ìyẹn lókè Kúrà Talọ́lọ́run ti wá jáde gbayagbaya sí wọn wípé ìpẹ́ àlàpà ẹnìkan kì í pàwọ́ o abẹ́rò pé báyẹ̀ ṣe móhun lọ́jọ́ ọjọ́ òun àná tẹ́ wá gbóhùn ní kápámọ́ra tẹ́ fi gbóhùn lọ sókè Kúrà ó ń lẹ́pẹ́ òótọ́ ayé ṣe pé wọ́n á gbé òun o ó láwọn tí wọ́n gbé ó kọ oní Malam Yusuf èyí tó ń tẹnu ba ẹ̀sìn ìgbàgbọ́ tó tún ń sọ burúkú nípa tó ń gbàgbọ́ àti nípa àwọn òrìṣà bálábàbà àwọn tó ń gbàgbọ́ ó ní kán gbé òun náà o ó ní wọ́n á gbé Alágùsí náà pẹ̀lú torí pé òun náà ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ nípa bíbọ òrìṣà tá à ń sọ yìí ó nílò náà ṣe ṣèyí tó ń ṣe o ó ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ wọ́n á gbé Yàyà Gàmbàrí ọmọ dárúkọ àwọn àfáà lẹ́ẹ̀kan tí wọ́n gbé o lórí ẹ̀sùn tán fi kan òun yìí ó ní bí ìtọ́jọ́ sí tán kàn gbé òun jántó bí ọmọ pẹ́pẹ́yẹ àbí ọmọ ajá ni wọ́n pè é ó ní bí wọn ò bá wá gbé òun ọjọ́ 5 ó tó ké ó mà sọ̀rọ̀ tó lágbára pọ̀ ni nínú èyí tí wọ́n fi fọ́nrán ẹ̀wọ̀n wá tí wọ́n fẹ́ kẹ́ gbádùn kínní ọ̀hún Talọ́lọ́run yarí máwọn àfáà lọ́wọ́ o ó yarí máwọn àfáà lọ́wọ́ ìyẹn nílùú Ìlọrin ó ní láíláí kò lè rí bẹ́ẹ̀ wípé èyí tẹ́ ẹ ṣe lọ́jọ́ sí tẹ́ ẹ mú jẹ ó ní bẹ́ẹ̀ kọ́ leléyìí o Talọ́lọ́run ti wá sọ wípé ẹni tó bá tó gbẹ́dẹ́rù kínní ọ̀hún wò pé olúwa rẹ̀ ó jẹ yẹn níṣu ni o ẹ wò wọ́n fi fọ́nrán ọ̀hún hàn wá níbi tẹ́ ti rí Talọ́lọ́run tó ti ń bá wọn po kínní ọ̀hún ó ń koná mọ́ kínní ọ̀hún bí ẹni kò náà yẹ ni ọwọ́ ajẹ́gbẹ́ àkọ́kọ́ lẹ́yìn ń wò wá mẹ́jọ lólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwa ń bẹ̀ yín ni o ẹ bá wa tẹ̀ sójú ẹ̀ ẹ bá wa dọ̀rẹ́ káwa náà ó sì bá yín dọ̀rẹ́ ẹ wá mọ́ gbàgbé o láì tí aago pélébé ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa rán yín létí nígbàkúgbà tá a bá ti wà lórí ètò ẹja ṣe àkíní ọ̀hún àwọn ọmọ Ìlọrin tó ti gbé wàhálà dé o àwọn tí wọ́n pera wọn ní Ìlọrin heritage àwọn ni wọ́n láwọn máa gbé Talọ́lọ́run padà sí Kúrà kó wá lọ rèé ṣẹ̀wọ̀n òun náà làní abára wa sọ wọ́n sì fi fọ́nrán hàn wá èyí tí Talọ́lọ́run ṣe nígbà náà nínú èyí tán sọ wípé ó fi àlùkùránì jóná ẹja máa bẹ́tù ọ̀hún bọ̀ ẹja ṣíà rẹ̀ kó dọ̀dọ̀ gbogbo ọmọ Yorùbá pátápátá o. gbogbo ènìyàn mọ̀ tó gbà mí o ẹ gbà mí o ẹ rà mí kalẹ̀ ní àná mo tún gba lẹ́tà láti Ìlọrin o ṣe pé wọ́n á fún mi lẹ́tà o mo rí lẹ́tà àtẹ̀jíṣẹ́ lórí péèjì àwọn lọ́ọ̀yà àwọn Ògo Ìlọrin èyún lọ́ọ̀yà tán pé Làjàsà àtòun àti lọ́ọ̀yà àwọn kejì tí ó sáyẹ̀nsì lẹ́tà náà wọ́n pè yẹn ní US imam
ẹ lè kí ni ó ṣẹlẹ̀ èmi wá bẹ̀rẹ̀ pé bí gbogbo ìlú ṣe ń sòjòjò àwa pàápàá jùlọ àwọn Ọ̀yọ́ àtàwọn ọmọ Yorùbá lápapọ̀ tá à ń sòjòjò àwọn èèyàn wa tí àwọn ọmọ wa tí wọ́n jí gbé nílùú Ògbómọ̀ṣọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ tá à ń sòjòjò wọn tá à ń bẹ lọ́hùn táwọn èèyàn tiẹ̀ tí táwọn kan tẹ̀ ń sọ pé kọ́ lọ́ọ́ ṣàánú wa ọ̀nà wo la gbà tá a ṣe láwọn ọmọ tó jí gbé gbà padà ọ̀rọ̀ yìí ni gbogbo wa ń fà lọ là ń fà mọ́ra wa lọ́wọ́ tá a sì sọ wípé àwọn mùsùlùmí ajínigbé yìí àwọn báńdíìtì yìí ipa àrà àwọn mùsùlùmí kí wọ́n bẹnu àtẹ́lu wọ́n ṣe jí wọn gbọ́n ejíyàn gbé à ń béèrè lọ gbọ́ àwọn ọmọ Ìlọrin Ògo Ìlọrin rí lẹ́tà lọ mú fún ìjọba kẹ́ẹ̀bí lọ́wọ́ pé kí náà fẹ́ bá yín ṣe sí ikú tí ń pa yín lọ́rin tí ń pa yín kó àti ìjẹ̀pẹ̀ generally ṣùgbọ́n ẹ ráyè àti kọ lẹ́tà síta lọ́lọ́run ẹbí yín ka lẹ́tà náà tí o mú gbọ́ lẹ́tà náà wọ́n gbé jáde ní àná should be 23 of May àbí ṣe May láwàá oṣù karùn-ún on the 20 na sign ṣùgbọ́n lẹ́tà yìí àtọ̀tọ̀ tí wọ́n ti sign ṣùgbọ́n àná ni wọ́n tó fi sí orí péjì wọn tí wọ́n sọ pé àwọn fún Talọ́lọ́run ní kìlọ̀ lórí fọ́nrán kan tí a ṣe ní ìgbà ọdún ìtúnu àwẹ̀ tá a pé fa òwá kíbárú láìlà ìlàlá ò ní wọ́n sọ̀rọ̀ lórí. Ifá o Ajagunmalè. Ifá o Akíbárú. ètò tí àwọn gbẹ̀yìn tó wá dùn jù ni pé ó wá tó àsìkò ó tún wá bọ́ sásìkò tí ẹ̀yin Fúlàní yìí mùsùlùmí tẹ̀ wá jẹ́ àwọn agbé nípìnlẹ̀ Ọ̀yọ́ gbogbo ọ̀rọ̀ tá a wá sọ síwájú nípa àjínigbé tẹ̀ mùsùlùmí Fúlàní òfò yìí ẹ̀yin dáradára yìí tá à ń fi ẹ̀sùn ẹ̀kàn yìí tá a ní wájú ẹ̀ wá rí jẹ́ níta lọ́lọ́run ó sọdún wa nígbà ọdún wa òun náà kírun wà lè wá ń pe wu ayé sí dájúdájú yìí tá à ń sọ náà ni pé ọ̀rọ̀ yìí tó ẹ̀sìn jẹ́ yín lógún ju gbogbo nǹkan lọ wọ́n pààyàn lọ Kwara State ẹ̀wà bẹ́ẹ̀ ṣe ẹ̀wà ìgbésẹ̀ tí ẹ̀yin Ògo Ìlọrin heritage tẹ́ ń kọ lẹ́tà wèrè yìí ẹ̀wà ìgbésẹ̀ tẹ́ gbé fún òṣèlú pààyàn mọ́ ṣùgbọ́n ẹni gbé ìgbésẹ̀ lórí ìdúkokò mọ́ta lọ́lọ́run yín kà lẹ́tà náà fún yín gbogbo àwọn tó ń pa alábẹ̀bí ọba ńlá ní Kwara State ìlú Ìgbàjà jagun ìlú Ìgbàjà àwọn muslim ló pa àwọn bandit muslim ló pa gbogbo local government kí ló kọ local government yìí ayétòrò local government àbí kí lórúkọ ẹ̀ tí wọ́n ti pààyàn ní Kwara State ẹ wá gbé lẹ́tà jáde fèmí Talọ́lọ́run àwọn fẹ́ kó yọ lẹ́tà kó yọ fídíò àwọn fẹ́ àwọn fún last warning kódà àwọn tó láwọn fún mi lọ ó sì láwọn fún mi gbèkéde ọjọ́ márùn-ún tẹ́ẹ̀bà sẹ̀yìn kíláyà ọjọ́ márùn-ún ẹ̀yin kí ló kọ yín ẹ̀yin Ìlọrin heritage ní sí oríire tẹ́ẹ̀bà sẹ̀yìn kíláyà tẹ́ẹ̀ àgbègbè sẹ̀kẹ̀ wá bẹ̀ sí wá gbé mi láyà ọjọ́ márùn-ún Ìlọrin heritage tẹ́ẹ̀bà wá gbé mi láyà ọjọ́ márùn-ún ní sí oríire ẹ jẹ́ ká lẹ́tà wọn fún yín láti wọ́n sáyẹn barrister US mamu sáyẹn lọ́ọ̀yà àwọn Àjàsà náà sáyẹn lẹ́tà yẹn on 20 May 2005 2026 ni wọ́n kọ but àná 23 May 2026 ni wọ́n gbé jáde wọ́n ní title lẹ́tà yẹn ni wọ́n ní letter demanding for an immediate retraction of insightful inflammatory and religious mockery made by you Tani Olohun on the Eid-el-Fitr day small salah lẹ́tà yẹn nìyẹn wípé mo ṣe fídíò kan ní ìjọ tí wọ́n ṣe Eid-el-Fitr ọdún ìtúnu àwẹ̀ wípé fídíò yẹn wípé ó fẹ́ wà defamatory wípé so àwọn akọ̀rẹ́tà yìí fún retraction pé bóyá tí bá lè yọ ẹ̀kọ́ lẹ́tà sí Fúlàní ibẹ̀ mi bẹ̀rẹ̀ mo sì ń bọ̀ ẹ gbọ́ ọ̀rọ̀ tí ekún gbọ́ títí ẹ̀yìn di ẹ gbọ́ lónìí ẹ̀yin òpònú aláìlérè lórí tó lórí yín àjíjẹ sí ó àjíjẹ sí ó àwọn àbára ní bú ni ó tí àbáyé wọn tún bú ní eléyìí náà ọ̀dà ok wọ́n wá ní in view of the above association hereby demand that within 5 days of receipt of this letter you should wọ́n láwọn wá fún mi ní ọjọ́ márùn-ún tí mo ti rí lẹ́tà yìí wípé mo gbúdọ̀
you should retract and remove the said video from all social media platforms where it was published and circulated. wọ́n ní bí tí mo publish ẹ̀ sí kí n kọ́ lọ yọ wọ́n ní gbogbo bí tó wá circulate dé àti gbogbo àwọn program platform tó wà bẹ́ẹ̀ bí àwọn ọkùnrin ẹlẹ́yọ̀ ọ̀kan ni pé fídíò bí tá a ti kírun jẹ́ ilé yàwó ó yá àyà gàmbà yóò yọ lọ́dọ̀ rẹ̀ òkúta àdìgìdì lọ́dọ̀ rẹ̀ ṣàkàbà ìwọ́n náà yọ lọ́dọ̀ rẹ̀ o. àtàwọn tó ti download sórí fóònù. àtàwọn tó ti download fóònù àwọn tó ti download sórí fóònù ó yẹ ìdíjẹ lórí fóònù yín o fídíò tá a ti kírun jẹ́ ilé yẹn jẹ́ ọ̀tún náà ẹ̀ ìdíjẹ lórí fóònù yín o. wọ́n láàárọ̀ kọ́ nù ká sọ fún gbogbo wọn ká kún ọjọ́ kò lórí fóònù wọn èyí pé àwọn fún mi ní 5 days gbogbo tó circulate ká yọ. wọ́n ní ẹlẹ́ẹ̀kejì ni pé ìbẹ̀lẹ̀ lẹ́tà náà ni wọ́n ní ọwọ́ òsì rẹ̀ ní orí ẹ́dín ẹ̀ ni mo kà tán lọ́wọ́ òsì rẹ̀ wọ́n á direct sí mi Abdulaziz aka Taniolong Ibadan Oyo State. The attention of the registered trustee of Ilorin Heritage Preservation has been drawn to the disturbing video made by you and circulated on various social media platforms including Facebook, YouTube, Twitter and TikTok. Since the Eid al-Fitr celebration of 20th March 2026, wherein Islamic prayers were mocked in a disrespectful provocation and inflammatory manners. Kindly note that Eid is a sacred religious celebration observed by millions of Muslims across the world. Mocking or ridiculing such a sacred act such a sacred act cannot be justified. That cannot be justified. Comedy, content creation, or entertainment. Okay, cannot be justified as comedy, content creation, or entertainment. Pé ọdún àwọn ipe kò yẹ káwọ mọ mú ní eré ká mọ mú ní mú pé comedy ni àbí ká fi ọdún àwọn entertain yẹn. At the same amount to an affront to the dignity of the Islamic faith possess a threat to a peaceful coexistence. Envisaged under the Constitution of the Federal Republic of Nigeria 1999 as amended. First page nìyẹn ẹ̀yin ẹ̀ wá lélẹ̀ ẹ̀jẹ̀ ń sún síwájú. Wọ́n ní why the Constitution guarantee freedom of religion and expression such do not extend to insulting, ridiculing or disrespecting the religious belief and practice of others. Your action together with those of the individual featured in the video are considered barbaric, offensive, condemnable, unacceptable, and capable of inciting religious tension and public unrest. If not objectively addressed in the interest of peace, harmony, and public order, it is evident that you and your exhort tender an unserved apology to Muslims across the globe and to also desist from the further occurrence. wípé èmi àtàwọn tíìmù mi tàjọ sí o wípé ẹ̀yin mùsùlùmí wípé ká apologize fún yín wípé ká sì mọ́ ṣerú ẹ̀ mọ́ wípé èmi àtàwọn tíìmù mi tá a ṣe ká tender apology fún yín ẹ̀yin mùsùlùmí ká sì mọ́ ṣerú ẹ̀ mọ́ pé ká sì lọ yọ fídíò náà ní gbogbo social media platform tí wọ́n ti post fídíò náà. Platform tí yín náà tẹ́yìn náà lo fídíò yẹn náà yín tó lọ yọ ń bẹ̀. Platform àwọn míì tán wà online tẹ́yìn fídíò yín tó lọ yọ ń bẹ̀. Mo gbọ́. Okay, wọ́n wá ní take notice that failure to comply with the above demand within stipulated time shall leave us with no option but to initiate appropriate legal action against you in the court of competent jurisdiction. You are warned. Was sign Barrister US Imam ìyẹn national coordinator. Sign ẹlẹ́ẹ̀kejì
Barrister A.A. Abọ́lájí Àjàsà General Secretary ọkọ̀ pa ẹ̀yin méjèèjì tí ẹ̀yin méjèèjì èmi ta lọ́lọ́run Ifá tì mí lẹ́yìn agbólóhùn bí ọ̀jẹ̀ ẹkùn kàkàkà ọkùnrin wà wúwo tí wọ́n tìǹbù tó ń tojú ojú ọ̀nà èmi náà wá fún yín láti òní sí ọjọ́ 5 tẹ́ ẹ bá ṣègbésẹ̀ tàbí kí n gba lẹ́tà yín kẹ́ẹ̀kan sẹ́ndì lẹ́tà sí mi pé kóòtù ya ẹ̀rín sóríire. Tender an unserved public apology to the Muslim Ummah. Ipe ẹlẹ́ẹ̀kejì kí n wá tọrọ àforíjì lọ́wọ́ ẹ̀yin mùsùlùmí káàkiri àgbà ṣé ẹ̀yin mùsùlùmí ti lọ́rin níná ní tọrọ àforíjì lọ́wọ́ yín ni àbí mùsùlùmí Saudi Arabia tó lẹ́sìn. Mo fẹ́ bẹ̀rẹ̀ ni o Saudi ló lẹ́sìn ẹ̀yin lẹ́yìn protect ẹ̀ ṣé Eid al-Fitr ti Saudi ìwà lọ pé ìwà kọ lẹ́tà àbí tender apologies fún prince Saudi pé ẹjọ́ ẹ foríjì mi o wọ́n ní mo bẹ̀ sí yín jẹ́ àwọn wèrè ti lọ ní mo bẹ̀ sí yín jẹ́ o mo fún yín lọ́jọ́ 5 ẹ mú wulẹ̀ jò pẹ́ èwo tiẹ̀ dín káfẹ́ báyà ń jà gan ká tó mọ sọ bí tá sọ̀kò sí lọ́rùn rẹ̀ àyè méjèèjì tẹ sáyìn lẹ́tà yìí àtẹ̀tọ́ ló ń jásà àti ìwé ara Nàìjíríà tó pẹ̀lẹ̀ lára US bóyá Osman sí ló kọ wùrí ìmọ̀ ẹ̀yin méjèèjì bẹ́ẹ̀ bá pè mí lẹ́jọ́ kó tó di ọjọ́ 5 ẹ̀ ní sí oríire ẹ̀yin Ìlọrin heritage tẹ́tù wá lẹ fẹ́ mú ẹjọ́ yìí tẹ́lẹ̀ fẹ́ gbẹ́jọ́ lọ kóòtù tẹ́ẹ̀ bá gbẹ́jọ́ lọ kóòtù Ìlọrin heritage òfò lẹ́ẹ̀sẹ̀ lẹ́tà yẹn wọ́n pèsè lánàá ni àtàn 20 wọ́n ti kọ́ àti ọ̀n 20 yẹn ẹ̀ka ó ti kọjọ́ 5 but ẹ̀yin mẹ́rin ká láti ọ̀nà 20 ọjọ́ 5 ó bẹ̀ látànà ọ̀n 23 24 25 26 27 ni ó pè ìjọ ọdún méjì yín láì kó 27 àbí 27 ìjọ ọdún méjì yín yóò pè tó wá di ọjọ́ kejì iléyá yín tí ń bá wá rí lẹ́tà ìpẹ̀jọ́ kóòtù àbí ẹ̀ tó wá jí mi gbé bẹ́ẹ̀ tí mo jí mi gbé ń jọ́ sí ẹ̀ ní sóríire gbogbo ẹ̀yin àtẹ́rítẹ́jì o àti ìwòrè ara US o àti Àjàsà o ìpè ọ̀pá yẹn ni wọ́n rí wèrè yín dúró wọ́n rí wèrè yín wọ́n ń sá wèrè yín tí wọ́n sọ pé ẹ dákun tá ẹ bá dókè òkè odò ẹ dúró dè mí má pè é láti fúnra ẹ̀ rà yìí ìyá tí ẹ pa fún ẹ mọ́ sẹ́yìn ẹ ronú ni tí ò sọpọlọ lórí yín ni tí ẹ ti ya wèrè ni ládùúgbò ọ̀fọ̀ tó ń sẹ́lú yìí wọ́n wọlé ìwé lọ́wọ́ wọ́n wá sí agbègbè wọ́n wá sí baba ńlá àwọn ní Kwara State àwọn bandit wọ́n sì lé gbogbo àwọn tí ń gbé baba lápò jagun lùgbàjá ọkùnrin wà wúwo ni tọ́lọ̀ máa tẹ́pọ̀rọ̀ Fúlàní báyìí àbí nǹkan kan yóò sáré gidigidi wọ́n pa jagun lùgbàjá wọ́n ọ̀rá lùgbàjá ní Kwara State wọ́n lé wọn dànù wọ́n ti gbàgbé orúkọ ìlú Yorùbá wuyì ní Kwara State náà ni wọ́n lè gbọ́ ara rẹ̀ ibi ò ṣe gbé mọ́. Ìlọrin heritage lẹ́tà wo ló jáde láti ọ́fíìsì yín pípé tó jáde sí ọbẹ̀ ọ́fíìsì Boko Haram ni o bí ọ́fíìsì state government ni o àbọ̀dọ̀ Ògúnmi láti béèrè pé ẹ dákun wọ́n ń pa àwọn ará Kwara State ẹ dákun ẹ ṣàánú wa kò mọ̀ sí ìgbésẹ̀ tí sí mo yín sọ̀rọ̀ nígbà wàá sọ̀rọ̀ wọn kàn náà ní pé wọn ètò mùsùlùmí o bandit ni wọn o ṣàmì pé gbàtà gbẹmí jọ́sí náà yìí tán sọ náà ní pé àwọn òjà fẹ́ sí o àwọn àbá wa tó bú ni o a sì gbọ́dọ̀ protect orúkọ àbá wa èsì báyìí wọ́n wùlẹ̀ tí wọ́n ti rẹ̀ wọ́n àwọn tó ti wá ìgbà ẹ̀sìn wọ́n wùlẹ̀ jáfẹ́ sí tààrà báyìí tí a bẹ́ jàfẹ́ sí ẹ̀sìn tá a lọ fẹ́ jà fún gan-an sẹ́sìn bàbá yín ni àbẹ̀sìn Lárúbáwá ṣé ìpínlẹ̀ àwọn kéde ti dàrú èyí tẹ́mi ṣe ta ni mo fi pa lára ẹ̀rí lẹ́tà kọ jáde lórí àwọn tó pe Allahu Akbar Allahu Akbar Allahu Akbar la ilaha illallah tí wọ́n pa tíṣà tí wọ́n ká àwọn ọmọ ọdún 2 ọdún 3 ọdún 4 tí wọ́n sì kó wọn lọ lẹ́tà kẹ́kọ̀ọ́ jáde lórí ìyẹn
ọ̀rọ̀ kankan ò jáde lórí ìyẹn ṣùgbọ́n lẹ́tà lẹ jáde lórí èmi tí mo jókòó nulẹ̀ mi tí mo rí pé ẹ̀ ń sọdún yín tèmi náà sì ń dáfà mi nínú dùn tí mo ń pè fà mí ìfẹ́ wa gbárù Ifá tóbi tí mo ń dógùn ògùn mi nínú dùn ògùn wa gbárù ògùn tóbi tí mo ń dá Ṣàngó mi nínú dùn Ṣàngó wa gbárù Ṣàngó tóbi láì sì fi pẹ́ nìkankan lára ìkú lo máikrófóònù láti tó bí ara alẹ́ kejì ò gbọ́ ìfipálá ara alẹ́ kẹta ò gbọ́ ìyìn lo spíkà mo fi ń dára mi nínú èmi tí mo jókòó nínú ara mi tí mo jókòó nínú ilé mi tí mo dára nínú mi nínú láì pẹ́ nìkankan lá ẹ wá kọ lẹ́tà sí mi ní pé mò ń bẹ́ sí yín jẹ́ dájúdájú àwọn tó wé láwà níyẹn sórí tí wọ́n ń pe aláwa gbáwó tí wọ́n ń pààyàn àwọn èèyàn gẹ́gẹ́ ló ń tẹ́sìn yín ṣe torí èmi náà kò bẹ́yà ti Saudi Arabia ní ti gba lẹ́tà ni bí i Saudi Arabia ní ti gba lẹ́tà yí pé látọ̀dọ̀ Prince Saudi o ó ní ọmọ kan wà Nàìjíríà ta lọ́lọ́run nínú Ìbàdàn ẹ̀sìn bàbá mi o Prince Saudi ọkọ̀ síbẹ̀ pẹ̀ ẹ̀sìn bàbá mi o ẹ̀sìn bàbá mi mọ̀ ọ̀n bàjẹ́ o mọ́ bẹ́ẹ̀ sìn mi jẹ́ mọ́ o àrí lẹ́tà láti bẹ̀ o ok dájúdájú èmi tí mò ń mọ́ọ̀kì èmi tẹ́ sọ pé mò ń mọ́ọ̀kì ẹ̀sìn yín ní pé mò ń sin yín jẹ èmi mò ń bẹ́ẹ̀ sìn yín jẹ àwọn tó wá ń jiyàn gbé orí àwọn pípù yìí ti dàrú irú èyí tó pẹ́lẹ̀ ní US yìí náà yóò sì mọ lóhùn kàwé sẹ́wọ̀n lọ́pọlọ báyìí nínú èmi tí mo dó sí ilé mi in my comfort house tí mo máa dé láwàní fúlá tí mo máa wé láwàní Arab tí wọ́n ń pe Ifá wágbárù tí mo ṣe tán tí mo bí ajá fún tí èsì láwàní Ìlọrin tí náà Ìlọrin kò wé láwàní rí ilẹ̀ Yorùbá Ìlọrin ìlú ládìrín ni tí wọ́n á wé láwàní ní Lárúbáwá táìpá àwọn ọ̀nà mọ̀mọ́ lówó rí tí mo wá fi nínú ilé mi tí mo wá fi ṣe content tí mo fi kífá tí mo padà bí ajá fògùn àti ẹnìkan tó wọ́n láwàní Lárúbáwá yẹn náà tó náà pé Allahu Akbar tó sì lọ sílé ìwé tó sì lọ jí àwọn ọmọ tó lé ní 50 tó jí wọn gbé lọ tí wọ́n sì pa tíṣà tí wọ́n sì dú lọ́rùn tó tún gbópo ẹ̀ lọ ẹjọ́ ta ló ba ẹ̀sìn yín jẹ́nu àwa méjèèjì gbogbo ọ̀rọ̀ tí Gumi sọ wípé àwọn báńdíìtì ọmọ ìyá wa ni wọ́n a gbúdọ̀ fún wọn ní ní tí wọ́n mọ̀ jẹ a gbúdọ̀ provide iṣẹ́ fún wọn tí wọ́n mọ̀ ṣe tí mo fi ní pa wá mọ́ mùsùlùmí ni wọ́n ní Gumi sẹ́ẹ̀dì lẹ́tà sí Gumi pé kọ́rọ̀ yẹn jẹ wípé àwọn báńdíìtì ṣe mùsùlùmí wípé ọ̀daràn ni wọ́n sẹ́ẹ̀dì lẹ́tà sí Gumi pé kọ́rọ̀ yẹn jẹ ike bò ní Gumi ó ṣe pé báńdíìtì ni mùsùlùmí ṣùgbọ́n sẹ́ẹ̀dì lẹ́tà síta lọ́lọ́run tó jókòó sí inú ilé rẹ̀ tí ń ṣe kọ́ńtẹ́ǹtì ẹ̀ tí ń kí Ifá rẹ̀ tí ń kí Ṣàngó rẹ̀ tí ń kí Ògún rẹ̀ wípé ń bẹ̀ sí yín jẹ́ ẹ̀sìn bàbá ta ni ṣé ẹ̀mí àyín lọ ló lẹ́sìn ni ṣé wọ́n lè pín ta ajá kó kan lè mọ̀ mú ni ṣé Saudi Arabia sẹ́mọ̀ pẹ́yìn kan exist ni ṣé Saudi Arabia pẹ́yìn kan exist ẹ̀yin tẹ́ ìgbádùn tọpọlọ ń dùn yìí táyé yín wó tọrọ yín rún tó táyé yín dàrú ẹsẹ̀ tẹ́lọ̀ táyé yín dojú rí tọpọlọ yín dojú dé tọpọlọ yín ṣèfín tọpọlọ yín ooru Gumi ti Saudi Arabia tí wọ́n ti kọ̀ ẹni ẹ̀kọ́ ẹ̀yin mùsùlùmí òfò olókòlówó ẹ̀yin mùsùlùmí òfò lọ́rin yìí ẹ̀mú lọ́rẹ̀ àwọn Saudi tó lẹ́sìn gan wọ́n lé èèyàn dànù pé lé yìí. àwọn tìbàdàn náà tún gbé wá. àwọn tìbàdàn náà tún gbé wá mò ń bọ̀ lọ́jọ́ tìbàdàn fídíò wọn ọ̀tọ̀ ni àwọn ẹranko Saudi Arabia léèyàn ẹ̀yin bá dọ̀rẹ́ gbọ̀tá bá ti wá sọ ní ìsìn pé ẹ̀yin lẹ̀ ń pààyàn ẹ̀yin mùsùlùmí òfò yìí alákàtà ti ìwòrì ilẹ̀ ń pààyàn ẹ̀ ní pé irọ́ ìsìláàmù kọ́ wa bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tí ò ti wà nítumọ̀ yìí ẹ lè gbé kéèsì dìde lórí ọ̀rọ̀ tí ò nítumọ̀ ẹ lè gbé kéèsì dìde lórí ọ̀rọ̀ tí ò nítumọ̀ ṣùgbọ́n ní ọ̀rọ̀ tó nítumọ̀ tí ń gbomijé lójú gbogbo ayé ẹ̀rí lẹ́tà kankan sí yẹn ẹ̀rí Gumi sáfù lẹ́tà wípé wọ́n lágbóde gbà wọ́n báńdíìtì Kwara State ẹ pé Kwara State o
ẹ̀yin heritage òfò lọ́rí o wípé wọ́n ti fẹ́ parí tán ní Kwara State o Gumi gba lẹ́tà o yá pàdé kóòtù o Gumi intense yìí kò sínú ẹ̀sìn wa o àwọn tí ń tàgì yín pé ẹ̀sìn wa lẹ̀ ń ṣe kí ni yóò sínú ẹ̀sìn wa o a fẹ́ protect ẹ̀sìn wa o kẹ́ ẹ̀ sáàfù Gumi lẹ́tà ṣùgbọ́n mi tó jókòó yìí my comfort house ẹ lè sáàfù mi lẹ́tà níta à ń sọ gangan nìyẹn ó lè sọ fún mi pé ẹni yìí Saudi Arabia lè Saudi Arabia ti pé ó ń dojú tẹ̀sí àwọn ẹ̀yin eléyìí orí bẹ́ẹ̀ ni kó ń dojú tẹ̀sí yìí ẹ̀yin ti rí bẹ́ẹ̀ ni pé yes kápá yẹn inú ẹ̀sìn ló wà ká jíyàn gbé inú ẹ̀sìn ló wà ọpọlọ yín wá jẹun torí yín nílọrin ọpọlọ yín jẹ torí yín tọmọ ẹ̀yìn yín wọ́n pè kan náà sáka mọ̀jẹ̀ ó sẹ̀kẹ̀ bí ẹ̀kẹ́ ọjà báyìí ó lo kírímù tán ọpọlọ gbóyún jẹ papọ̀ wọ́n ń pa yín ẹ̀ fight fún humanity ẹ̀ fight fún bẹ́ẹ̀ mi ò ṣe ní bọ́ mọ́ ẹ̀ ti kó rí ibú Ọ̀yọ́ state kí n bá ti pa yín bẹ́ẹ̀ Gàmbàrí pa Fúlàní ní kò lẹ́jọ́ nú ẹ̀ ti kó rí ibú Ọ̀yọ́ state ẹ̀ wá ń send letter sáyẹ̀nsì bú ẹ̀sìn mọ́ ó sáyẹ̀nsì Dìgbòlugi Àjàsá ó sáyẹ̀nsì we give you 5 days to research to remove the video then the program platform àwọn ẹni òfò tẹ́ẹ̀bà wá ṣègbésẹ̀ ẹ parẹ́ ẹ fọ̀bọ̀ pa àwọn kan ní olè wọ UK mọ́nú yín wọ́n láwọn fẹ́ lọ sí wá sí UK wọ́n lé wọn padà ní ta ní jẹ tọ́jà ń jùrù ayé ìgbà kẹlẹ̀ pé èmi o sẹ́rí on so date mo lọ sí Beckham ní UK wọ́n lọ sí lecture àwọn 15 tó lọ yìí ni wọ́n ṣe máa fi lecture sí wọ́n lé wèrè wálé ó dé airport Nàìjíríà ó tún bọ́ sọ́wọ́ àwọn immigration ó dé káàtù kó tó fi ilẹ̀ ayé ìgbà kẹlẹ̀ pé gbogbo yín ìkàkọ̀ nílé wọ UK mọ́ èmi tí mo sọ bẹ́ẹ̀ ni gbogbo yín pátá gbogbo ẹgbẹ́ òṣùpù tẹ̀sán wà sí ìkàkọ̀ nílé ṣé ká lọ́ọ̀ gbà kẹlẹ̀ pé ẹ̀ ń sí èrè gbogbo mùsùlùmí pátá yẹn kò ní wọ ìkàkọ̀ nílé wọ UK mọ́ ẹni mo sọ bẹ́ẹ̀ gbogbo yín pátá ni mo sọ. ṣé ẹ mú ẹ kì ẹran bí òrè ni ẹ̀yin tẹ́ ẹ gbọ́sẹ̀ sí ní ìsọ̀rọ̀ tẹ́lẹ̀ akàrà jókòó báyìí ẹ ti tọ́ wèrè àfọkúgò ni ó jókòó tí kara báyìí ẹ mọ̀ bọ̀ mo ń retí yín ṣáàjú gbọ́ gbogbo ẹ̀yin kíníkà heritage Ìlọrin heritage ayé yín ò ní heritage ẹ̀ ní jẹun tí ó yòyìn ẹ̀ ní san tí ó dàjẹ́ tó lórí yín ni olórí yín ń gèlè ẹ̀sìn Saudi Arabia ó dẹ̀ sí yín àwọn wèrè mo jókòó dé ẹ̀yìn bá náà ilé ìlọ́bìnrin kan lílàpọ̀ tí jókòó dédì kò rẹ̀ ní kémi ò jalè bí ti jọ́ sílẹ̀ pé ẹ mọ̀ bọ̀ ṣùgbọ́n ara àwọn tẹ́yìn inú òmù dání kí n sọ fún yín ẹ lọ sẹ́ẹ̀tì lọ́la ti yín náà lẹ̀ ẹ sọ sí ẹjọ́ pọ̀ ta lọ́ mọ̀kẹ̀ sí àbí gbogbo àti máa láàmú yín tó ti mọ̀kẹ̀ sí tiwa ẹ̀yin náà ó yẹ kẹ́yìn kó ti gba lẹ́tà wàá rò pé ṣáàjà mọ̀ wò wọ́n n ti ń doyin lọ́wọ́ wọ́n fẹ́ ẹ̀yin ara yẹ́ fẹ́ para yín tán n ti ń doyin lọ́wọ́ àṣàwò ká mọ̀ wò yín málámù jọ tí málámù yín tẹ́tí mọ́kẹ̀ sí tiwa ọmọ ìdìbò lókè Gàmbàrí lọ́dọ̀ yín bẹ́ẹ̀ ẹlẹ́bọ ní mọ́sẹ̀lẹ̀ online yóò tún wá sẹ́lẹ̀ online yóò tún wá tóògùn ẹlẹ́bọ ó wà ń bẹ́ẹ̀ málámù yín níjọ́ tó ń sọ pé Jésù bodò kólókólókó ó jẹ́ àgbàdo àwọn kìsẹ́ ní ìmọ̀ dídé wọ́n sáà wò ó ṣe bodò jẹ́ àgbàdo ìwọ̀ wí gbogbo àwọn àfáà yín nílọrin yẹn gbogbo wá sí wọn àwa náà ti lọ kó jọ tẹ́bí bọ́ sí ìṣẹ̀ṣe bàbá yín lọ́fà mú ìdí náà eléyìn jóná bí ọ̀pá àkà ọ̀nà ọ̀gbà lẹ́tà ẹ pọ̀ tẹ́ gbà lẹ́tà ìgbà kẹ́lẹ́ pé ẹni kẹ́lò mọ̀
ẹ ti wà lára yìí ẹ̀yà orí kankan ẹnìkan gbogbo tó ṣẹlẹ̀ nílùú Nàìjíríà ẹni contribution kan tẹ̀sẹ̀ ẹni contribute positively. ọmọ kan bàdàn lè máa ń kọ lẹ́tà sí kì ẹ̀ tiẹ̀ lọ́pọ̀lọpọ̀ kan. ṣé bá rí wèrè US lọ́ọ̀yà US wọn náà nígbà kéèsì tán bí wèrè sùdẹ̀ ń gbé kéèsì mi dìde nu olórí burúkú pa lójú kan fi kan rí náà ẹni bẹ́ẹ̀ wèrè ṣe yìí nù gbọ́dọ̀ ṣe yìí nì ẹ̀rọ pé wèrè di nǹkan kẹ́ ni ẹ̀rọ ṣe yìí nì ojú ti parẹ́ mọ́ lágbárí yóò àgbégbè gbó ojú olórí burúkú ìwọ náà sì bímọ ẹ wá ń sẹ́ni lẹ́tà sọmọ ọlọ́mọ kan bàdàn ẹ̀rí jẹ́rẹ̀ kankan ní gbogbo àwọn mọ́tẹ́yìn náà bí mo mọ́ tó fojú rí dídí ìdíwọ́lá àdàtà tó gbé mi mo tó fojú mi rí ẹ̀rí jẹ́rẹ̀ kankan ní gbogbo àwọn mọ́tẹ́yìn náà bí gbogbo wáta gbogbo ẹ̀tẹ́ gbé mi ní sí ìfọ́níjì yìí o tó ọmọ lè gbà yẹn lè gbà tínú ọmọ ẹ ṣe orí búkú níbo èyí tẹ́ gbé mi ẹ tí wọ́n kọ lẹ́tà ìjà ànádùn mọ́ yín lẹ́nu àbí ẹ máa bọ̀ mo retí yín ẹ máa bọ̀ ẹ wò ó kádùpẹ́ lọ gbogbo àwọn olólùfẹ́ wa jàre tí wọ́n ti wà lẹ́yìn táwọn náà ti kọjá bíi ìtànà àti bẹ̀rẹ̀ kẹjígẹ̀ àti àdúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn tẹ́tẹ́ ti wà lẹ́yìn ojú ò ní tiyín o ẹ̀yìn lẹ́yìn bẹ lẹ́yìn orò tí fi ń dún kò lẹ̀ nídìí ká mọ̀ dákọ̀ èèyàn pọ̀ tó nígbà tí kèsì ẹ̀sẹ̀ gbà rẹ̀ gẹ́ wọn bá làwọn èèyàn tá a rí bọ́ ní ìsìn àwọn kan gán gbà yẹn ó ti sú wọn bọ́ àwọn kan ti sìn wọ́n sì wà lẹ́yìn Talọ́lọ́run àwọn kan àti tiẹ̀ ti sú Talọ́lọ́run ẹ̀wọ́ ìfọ̀ àwọn kan tún pè Talọ́lọ́run ẹ̀wọ́ tí ẹ̀dẹ́ ti kọjú ṣùgbọ́n àwọn kan wà lẹ́yìn pé wọ́n dúró bíi kéni ó wà lé ọrùn kí o tẹ́ mọ gba sálárì lótútù kó tó mi Talọ́lọ́run àlè sálárì tèmi àjọ máa pín ni àwọn kan wà time to time ni Talọ́lọ́run kí lè jẹ ẹ láwọn tí ò tiẹ̀ sùn tó já àwọn ọmọ ọkọ táyà gbogbo mo lẹ́nu táyà pé tí wàá fi lè gbóhùn mi ní àárín 24 hours tí wàá gbóhùn mi fọ́jọ́ márùn-ún ó lè mọ̀ bọ̀ Nàìjíríà yóò dá tíkẹ́ẹ̀tì bí mo bọ̀ lé Talọ́lọ́run gbà kan wá lẹ́ pé kí ó dájú kò nùgbò jẹ́ nǹkan bí èsì Olódùmarè. ẹjọ́ wo ń tún ṣẹlẹ̀ nígbà tán sọ wípé ta ni Ọlọ́run ó fi Kùránì jóná ohun tí Talọ́lọ́run wa padà sọ lẹ́yìn ìgbà náà wọ́n fi fọ́nrán ọ̀hún hàn wá àwọn tán sọ pé Kùránì ò lè jóná Talọ́lọ́run sọ wípé Kùránì jóná jù ó ní ohun tó dáa jù láti fi kóná dáadáa ni o ẹ wà rí kíní ọ̀hún níbi tí Kùránì ti jóná náà kan pariwo wípé Kùránì ò jóná tí lóòótọ́ ló jóná àbí ò jóná ẹja máa bá kíní ọ̀hún bọ̀. mẹ́sẹ̀jì kan ni mo mú wá gbogbo èèyàn olólùgbọ́ níjọ́ kìíní àná tí ọ̀rọ̀ ó ṣe Kùránì tẹ̀lẹ̀ tí mo jó Kùránì àwọn èèyàn sọ pé wípé ó mọ̀ọ́mọ̀ lọ jó Kùránì ni Kùránì fi jó àwọn èèyàn mú kéésì wá ẹ̀gbọ́n kan náà pè mí wọ́n ní wọ́n wá mú àwọn kéésì wá pé accidentally wípé kò lè jó wọ́n ní ètè mi jó yẹn wípé tí mo mọ̀ jó yẹn wípé àwọn àáfàá táwọn ìjábọ̀ àpá kan mi máa kóró fún yẹn pé yẹn ó de wúrẹ̀ yẹn ó de ẹ̀kú láti protect Kùránì wípé kò sí yẹn kan tí ó ṣèyàn ìgbà pé ìgbà mo tó jó látó mọ̀ pé kò sí yẹn kan tí ó ṣèyàn tẹ̀lé ìgbà pé kò sí mí nìsín mo tó ń fresh so àwọn wa mú instance oríṣiríṣi wá pé type accidentally ni kò ní í jó ẹ̀wòrú àwọn instance yìí. ilé tó jóná yìí ní agbára gan o mi mọ fọba tó tóbi yẹn Kùránì ni òjò náà yìí ó bá máa ṣí iná tó jó ogolé ẹ̀rí ni ó já rúfù nífa ó jó everything from A to Z ẹ̀rí ẹ̀rí ṣẹ́rí wàláì tàláì sọ́nbí láì iná ẹwà dúná tó ní agbára yẹn ẹ wo Kùránì tí ó wá jó Kùránì òjò ara tó o tí ọ̀gbẹ́ni kan ló ń jó Kùránì ná iná tó mú lé tó lágbára tó yìí tí ó dẹ̀ jó ìdàlù Kùránì ẹ̀bẹ́ kábíyèsí ọba ńlá ọba tó bí kọ́lọ̀mbà rọ gbogbo àwọn tó mẹ́lọ́bà rọ gun wọn lójú ọlọ́bà rọ wọn lójú kó ṣe nílé ọba tó jó. ẹ̀wọ̀n tó dáwọn ni pé Áfíríkà Nàìjíríà wọ́n ti parọ́ fún wa jìnnà ìyìn tí ò yẹ ká fi rọ́tàn wá jẹ wọ́n ti fi rọ́tàn wá jẹ lé lórí ẹ wo Kùránì tí wọ́n gbé jáde tí wọ́n ní kò jò irú àwọn instance yìí náà ti mú wá irú àwọn irúfẹ́ ẹ̀kọ́ báyìí náà ti mú wá tán ní kò ní jó kèé jó ẹ tí ilé bá ti jó kò jó mọ́tò jó kò jó ṣùgbọ́n Kùránì tí àyìn fúnra yín wò tẹ́ ẹ̀ ń wò ẹjọ́ tó ọlọ́run ṣé ojú àbí kò jò ṣé ojú àbí kò jò ṣùgbọ́n wọ́n ti kọ́kọ́ wá gbèsè wa lọ́kàn náà wípé
kíni yìí tí wọ́n ní bá ti jó kò ní jó nítorí ti gbèsè ọlọ́kàn ni nítorí wàhálà lọ́kàn tí wọ́n ní làwọn náà ń protect nígbà tí iná jó tó jó nǹkan tó jó tó wá tíjẹ́ wá kan ìwé tó wá kan lódìdí tó wá jó gbogbo etí ẹ̀ ráǹdì ó jó létí ó tún jó wọnú tí àwọn ọmọ ti táwọn ọmọ ilé ìtẹ̀wò tó yìí ń sè ó tún jó wọnú ó sì tún pariwo pé kòjó tó bá jó nǹkan àwọn kìsìtẹ̀ tiẹ̀ sábà tán àwọn kì í fẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n tó rí ọ̀pọ̀lọpọ̀ kìsìtẹ̀ mọ̀ pé yóò jò ṣùgbọ́n àwọn kìsìtẹ̀ náà táwọn ẹ̀pẹ́ táwọn náà sì ní gbàgbọ́ ẹ̀ tó yẹ mọ̀ sí ti báìbù náà wà ń bẹ̀. What happened? Could you imagine? The whole room got burnt. Yes, so money inside Bible got burnt, yes, but the Bible did not burn. At School of Midwifery at Saba, we see this one raw. Money when we say they inside though, he born finish. See Bible. Say it needs nothing touch the Bible. The God we serve is a miracle God. He's an able God. Nothing. See money burnt to ashes, but see Bible, nothing touch the Bible. For the Bible said that everything will come and go, but my word remaineth the same. And this is what God has proven to us, students of School of Midwifery, that everything can go, but His word will never go. See money burnt inside the Bible, but the Bible itself did not get even a scratch out of it. Oh Jesus, we appreciate. ṣùgbọ́n wọ́n ti gbèsè wa lọ́wọ́ pé kò ní kéwù kò ní jó ó dàbí ẹjọ́ sóògùn mọ́ fún ni ìmọ̀ bá pàà ó kàn náà lẹ̀ ní wọ́n gbọ́dọ̀ tuntun wọn yọta yẹn sẹ́yìn pé inú ló sì mọ̀ nù pé ọkùnrin rẹ̀ kò sí iṣẹ́ torí pé kò kú tó wá bẹ́ iṣẹ́ sí ẹ̀rẹ́ ní kíbo ó balẹ̀ tó kún wá bẹ́ iṣẹ́ sí ẹ̀rẹ́ ní kíbo ó bà ó tó pé kò kú ó ti lọ́kàn pé ògùn mọ́ wà lára òun gbogbo lọ́kàn náà ni pé ògùn mọ́ sí wà lára ṣé ìgbàgbọ́ tó kú ni ṣé tó bá kú ṣé yóò àjíyàn pé ó gbogbo òṣìṣẹ́ lọ́rùn bó ṣe rí nìyẹn ó ti wà nínú ọkàn wa pé Kùránì Bíbélì nígbà tí nǹkan wá jó tó jó wọnú tó jó létí tó jó ṣe kíní kan tó jó káàkiri tẹ́ wá lẹ́bí kò jó ẹjọ́ irú Kùránì yẹn tẹ́ ẹjọ́ nu náà yẹn ṣé ẹ tún lè rí lò mọ́ apáṣẹ Ọlọ́run fẹ́ wà lára rẹ̀ tí ó fẹ́ jó irú Kùránì yẹn ó kẹ́ kéèyàn ra mú gánà kíkiri yẹn kan kí tẹ́sí ti kójú ọ̀hún kan ṣé àwọn image ẹ̀lẹ́wọ̀n yẹn àwọn fídíò ẹ̀lẹ́wọ̀n yẹn kí kọ́mọ̀sì tẹ́sí pé nǹkan kan jóná mbẹ́ níta fi mọ̀ pé iṣẹ́ Ọlọ́run kan Ọlọ́run protect yẹ ẹ wá ní kò jóná gbogbo tí jóná ó ń jóná wọnú pálí jóná tẹ́ a fẹ́ mọ̀ pé ṣùgbọ́n tó ń gbé níta ti gbèsè wánú làwọn ń protect ni níta ti gbèsè wánú pé kò ní jó là ń protect kò sí àṣẹ Ọlọ́run kankan bẹ́ẹ̀ àṣẹ Ọlọ́run kò sí lára bíbáyìí àti kúrò kò sí mẹ́ wọ́n pírìtì ẹni wọ́n tó fẹ́ bí jáde yẹn gan nìyẹn àṣẹ Ọlọ́run kò sí àṣẹ Ọlọ́run kankan kò fi protect bí yẹn kan tẹ́ mọ́ mẹ́ka kò sáṣẹ lọ́mẹ́ kò sáṣẹ lọ́run kan bí kankan apàṣẹ olówó àmbẹ́ ni kò yẹ kíkẹ́ ò lè jáde mẹ́ka yẹn kó wá tẹ́pà àwọn èèyàn tí wọ́n náà ṣiṣẹ́ ládàá lẹ́wọ́ àṣẹ lọ́wọ́ olówó àmbẹ́ kí tẹ́ ń parọ́ fún wa wọ́n ti wá kó gbóró ẹ̀ tí wọ́n ti kó sí àwọn fún ara wa kí tẹ́ ń fún ara wa bọ̀ wọ́n ti gbèsè wánú ìta mẹ́rọ nìyẹn àmọ̀ títọ́ mọ́ náà kó àwa fẹ́ ti rọ́bọ̀ tí kìíní ìbẹ́ tó yẹ pé ẹ̀sìn tẹ gbọ́ wa tẹ́ pé ó tòótọ́ lórí ẹ má bà wá ti rọ́bọ̀ ẹ jẹ́ ká mọ a nínú tó wà ní ẹ̀sìn ní a ẹ jẹ́ àmọ́ b tó wà bẹ́ẹ̀ ní b. tí kúrò bá ti wà jónú lé yẹn lóòótọ́ náà iṣẹ́ ìyanu wo ló wà mẹ́. kò sí ìyanu kan bẹ́ẹ̀ tí kúrò ní ò bá jónú lé yẹn mi ti bẹ̀ díbẹ̀ yẹn tí kúrò bá jónú lé yẹn kò sí ìyanu bẹ́ẹ̀ bọ́ ibi tí wọ́n kọ́ lọ ni pé mo fẹ́ mú ọkọ mú instance pé kúrò àtàn ní kò jó yẹn kúrò bá mọ̀ kò jó kó sì wà pé kò sí ìyanu kan bẹ́ẹ̀ ni ẹ lọ mú textbook àwọn ètò wà ní bulk ẹ kó wọn jọ ẹ wá da petrol ẹ dáná sí ẹ mọ̀ ru o ẹ dáná sí iná yóò jòjó tó kú nígbà tí ẹ bá jó tó bá kú fún rẹ ẹ lọ kó àwọn ìwé yẹn yóò jó létí tíráǹdì ni yóò jó létí tíráǹdì yẹn ní tó lè fi mú àwọn textbook ńláńlá yẹn tó rí wà ní bọ́ọ̀kì kúrò yẹn tó lè mímú jó ni pé tẹ bá ń fi igi rú àbí tẹ bá ń fi igi rú ní tó lè mú jó nìyẹn tí a máa fi igi rú kò lè jó ẹ lọ mú ẹ lọ practicalize ẹ mú àwọn ìwé bọ́ọ̀kì textbook dictionary ẹ mú lè gbé kúrò àǹsí tẹ gbé kúrò àǹsí ẹ bẹ ní kúrò àǹsí òjòjò textbook dictionary àwọn bóyá bíi encyclopedia lóko àwọn ìwé yẹn àwọn ìwé ńláńláńláńláńláńlá yẹn ìwé tàràjà níbi àwọn tàràjà ẹ kó gbogbo ẹ kó jọ ẹ da petrol sí ẹ fi iná sí iná yóò dòjó kù ni ẹ da kerosene díẹ̀ sí ẹ fi iná sí díẹ̀ bẹ́ẹ̀ sì máa ń sunlẹ̀ nọ́mà iná yóò dòjó kù ni
ohun tó lè múlẹ̀ má kú ni pé ẹ lọ mọ fi giru kẹ mọ sí láwẹ́láwẹ́ ìjú àmọ́ jùlọ yóò àmọ́ jùlọ yóò àmọ́ jùlọ yóò àmọ́ jùlọ. kò ṣeé ṣe even ilẹ̀ lásán ó yá ilẹ̀ lásán ẹ kàn kó lẹ́jọ́ kẹfẹ́ sunlẹ̀ kílẹ̀ yóò pọ̀ ilẹ̀ yẹn ẹ wá da ẹja kẹrọsàì pẹtrol sí ẹ kó ń díẹ̀ ilẹ̀ yóò jóná yóò kú tẹ́ wá pàdé ilẹ̀ yẹn ẹ lọ fi giru ẹ rí i pé àwọn àníyàn ò ní í jó àbí sáṣá mọ́ sunlẹ̀ tẹ́ ẹ bá fi giru délẹ̀ àwọn àníyàn ò ní í jó tílẹ̀ bá pọ̀ dáadáa àwọn àbíkan mi kò lẹ́yìn pé kò gbẹ kò lè jó nítorí pé ó ti súnmọ́ náà ó ti wà ní bọ́ọ̀kì ó ti wà papọ̀ gbogbo kí ni yìí wọ́n torí báyìí ti gbé lọ́wọ́ ẹ wá ń pè fún wa ní iṣẹ́ ọlọ́run kí ni iṣẹ́ ọlọ́run kankan they are natural things like that gbogbo aládé mọ̀ nínú gbogbo most of us la mọ̀ nínú ló dénú ọkàn wa la mọ̀ pé gbogbo kí abáṣe lókòjò rẹ̀ irọ́ ni ṣùgbọ́n a fẹ́ protect irọ́ tí àwọn àfa ti pa fún wa tí àwọn àfa ti pa fún wa. mo fi sọ pé gbogbo àwọn Quran dáadáa mo fi mú series of videos many videos ọ̀pọ̀lọpọ̀ àwòrán àwọn ibi tí Kùránì ti jó tí ilé ti jó tí Kùránì ò ti jó tí ilé ti jó tí bíbélì òjò tí bọ́tò jó tí Kùránì òjò mo fi mú wá kẹ́ ẹ mọ́ wo gbogbo ẹ̀ ẹ wá lọ́mọ gbogbo báíbù àǹkúrà yẹn ẹ lọ́mọ wò létí ẹ lọ́mọ wo gbogbo ẹ̀ ǹjẹ́ àwọn báíbù àǹkúrà tán mú kó òun náà tán ní òjò náà mọ́lẹ̀ òjò tún ṣẹ́ ló mọ́ àbí kí lẹ́sẹ̀ sí pé kò jù náà tó ikú jọ̀rọ̀ Ọlọ́run àṣẹ mẹ́bẹ̀ kí o sì lè bá a lò padà àwọn tán kó jáde yìí ẹ wo gbogbo ẹ̀ gbogbo fídíò táwọn wò yẹn tí wọ́n ti sọ pé òjò nǹkan òjò náà létí ráǹdì yóò mọ jóná wọnú pálí òjò ẹ sì ní òjò kí ló dáńtán náà wà gbogbo àwọn tó wá ní kò jó yìí gbogbo ẹ̀ ǹjẹ́ alẹ́ mú padà kátó ẹgbẹ́ yá mo tún mú lọ mọ́sálásí kí lọ́ mọ́ kàmọ́ níta ní òjò kò sí tó yẹ pé ojójó kò sí tó yẹ pé Kùránì òjò tí ẹ ti rò ní jó ìmí kan wo pálí ẹ ó ti jó níta yẹ pé gbòjò tí ó sì wúlò mọ́ kí wọ́n aláǹfààní pé wúlẹ̀ jù ok kí wọ́n padà sí tẹ́sán lẹ́ẹ̀kan yẹn pé iṣẹ́ ìyanu wo nǹkan wá ló wà ń bí pé ilé jó Kùránì òjò àdílé jó mọ́tò jó báíbù òjò tí ilé tí mo fi bíi 50 million kọ́ tó wá jó tí mo ara mú lọ́bẹ̀ máa rí pé ká ní Kùránì inú ìjẹ́ wàhálà rẹ̀ kò wá jó iṣẹ́ ìyanu wo ló wà ń bẹ̀ Kùránì lè protect ààrẹ kò lè protect odidi ilé báíbù lè protect ààrẹ kò lè protect odidi ilé iṣẹ́ ìyanu wo wà ń bẹ̀ ó dàbí pàtẹ́ ìmọ̀ tí ìwà pé security nílé mo wá wọ nílé mo kọ́ wọ́n ti kó gbónú lé mo ti kó gbónú lé kò sí nǹkan lé mọ́ mo wá dẹ́nu ọ̀nà mo wá rí security tó gbé wẹ̀ dání báyìí pé ẹni pọ̀jù tó wà gẹ́gẹ́ bí sẹ́yìn pé kí wọ́n nílé ni mi ní àlọ́ mú post to mi màá yẹ fún security látẹ̀yìn torí yìí tí mo ní kó mọ́ sọ wọ́n ti kó gbogbo ẹ̀ kò sí nǹkan kan bó ṣe rí gangan nìyẹn ká sọ pé ó rí bẹ́ẹ̀ náà sẹ́ ilé jó ilé millions jó ilé millions of property millions of naira ó jó tẹ̀síkù 2,500 ojú iṣẹ́ ìyanu olówó àmbẹ̀. ibo ló wá fẹ́ mọ́ ń gbé. níbo ló fẹ́ máa ń gbé. nígbà tó mọ̀ pé òní ń jó kí ló ń bá náà ṣeré fún. kí ló ń bá náà ṣeré fún tí ń jó létí tí ń jó láàrin tí ń jó lẹ́gbẹ̀ẹ́ kan tí ń jó lẹ́gbẹ̀ẹ́ kan ó ti ráwọn ti bọ́ sí ọ̀yẹn ó ti jó dé lájì fídíò táwọn kọ́pìlẹ̀. ó ní bọ̀bọ̀ kan tó lọ jó Kùránì yẹn ò jó yìí o. ó yẹ wọ́n kẹ́tọ́ nǹkan jó dé lájì nǹkan kó tá ní kò ń gò ká kò lè rí ìyẹn kẹkà mẹ́mọ̀ ó sì tún ìsìtì lórí kókò jò ok ìtẹ́fẹ́ ni pé èyí tó bá ti jó tán gúrúgúrú tí mo bá rí eru ẹ̀ fún ọ̀sán ìdíyẹ pẹ̀bọ̀ pé Kùránì lójó ẹ mọ̀ jẹ́ àrí irú ẹ̀ tí bàbá yìí kì í yóò tí bàbá yẹn fi yẹn gan ó yẹ kó dáyẹ pẹ̀bọ̀ ni kó dáyẹ ẹ mọ̀ jẹ́ káwọn yìí orí òun sì tún fi yẹn gan gbogbo bá sì kan ti jó tán gbogbo àwọn kan ti jó tán lẹ́yìn tí ọ̀ ti ẹ̀rí rárá but irọ́ tán wọ́n ti bikini yẹn sí wa lọ́kùnkùn kò ní jóná ẹnìkan tó yẹ kí n ṣe fídíò ni pé ẹnìkan sọ ọ̀rọ̀ nígbà yẹn ó sọ pé àṣẹ Ọlọ́run pé ọmọ fi ṣàṣẹ ni Ọlọ́run fi ṣàṣẹ yẹn kan ìwé China ló print ẹ Ọlọ́run fi ṣàṣẹ yẹn kan àwa là ń protect ẹ bí tí mo lọ́wọ́ gan nìyẹn ẹ̀ ní dààmú àwa là ń protect ẹ ọ̀rọ̀ irọ́ tó ti pa fún wa àwọn tí wọ́n máa ń protect irọ́ yẹn wọ́n ti pa láyé fún akókò níjó irọ́ tí wọ́n tẹ́ pa fún wa làwọn máa ń protect àwọn ti parọ́ wọn ti lọ ìṣẹ̀tọ̀ káwọ́ sí wa àjà pé àsọpẹ́sìn yóò dáadáa ọ̀tẹ́lẹ̀ yìí irọ́ ni nítorí àbí ó yẹ káwọ́ jágbá àsọpẹ́sìn yóò dáadáa tí lè bá ń jó gbágbé òjò kúra òjò ọdún náà àwọn kìsìtàn ìbára bá tara àwọn tí wọn àsọpẹ́sìn yóò dáa tí lè bá ń jó káwọ́ jára wa ká sọ fún wa pé kúra òjò jáde ọ̀pọ̀lọpọ̀ mí náà mọ̀ pé kúra ń jó tí lè bá jó kò ní ìtumọ̀ kan mo ti lọ síbi ilé rí tí lè jó kúra yẹn náà ó wá ti jó dé lájì bóyá jó dé lájì yẹn bóyá bá wà fáyín ṣe dé gan
kúrò àmọ́ ni Ojúdélájì mọ ìsáré dájì pẹ̀lú dájì gbọ́ nǹkan bó ní ẹ pé Amẹ́ríkà yẹn rí òótọ́ náà kò jóná bọ́ àwa wá fẹ́ mọ fàríyànjiyàn àwa kan sọ pé kò jò àfa yẹn pé ewu Ojúdélájì náà wọ́n á tẹ́ kó fẹ́ mọ fàríyànjiyàn àwa sáré protect àtàdé da nǹkan bó da ibi náà tó ti jóná lẹ́yìn àtàdé dàbò kúrò àyàn mọ́lẹ̀ torí náà yẹn pọ̀ gan ó yìí ti mú Lájì ń bẹ̀ so àwa kan wá ń dúró pé kò jò àwọn kan dúró pé yẹn Ojúdélájì àwa sáré bá sí rí ẹ̀ ìgbà táwọn yẹn parọ́ fún wa tán lọ àwọn tó mùsùlùmí àwọn tí wọ́n ti ṣẹ̀ padà kò sí ẹ̀kan lẹ́yìn Nàìjíríà ni wọ́n kò sí wọn kan àwọn tó máa fi lé lọ àwọn náà tó wá fẹ́ mọ̀ tàwọn ọmọ wa jẹ́ sẹ́nu kò wọ́n fi tàwọn àbá wa jẹ́ àwọn bàbá tí wọ́n fi tàwọn wa jẹ́ ṣé wọ́n káwọn náà sì wù ju pé a sọ pé sin yé ẹsẹ̀ sìn but àwọn ilé ẹja yọ àwọn olóòlé kó mbẹ Kùránì ìjóná China ló ṣe wọ́n ní ẹ bá sọ pé díẹ̀ jóná kò jóná tán ẹjọ́ ilé táwọn ọmọ yẹn fi hàn wá gan sílé náà jóná tán ni ṣé bílọ̀kù ẹ̀ ò jóná ṣé bí gbé olúkanu orí jẹ náà ló jóná báàlù àti ilé náà kan ló jóná ni ṣé bílọ̀kù ilé náà máa jóná ni táyà pé àṣẹ ọlọ́run mẹ́la alẹ́ ilé náà jóná ṣé bílọ̀kù ẹ̀ jóná ilé tẹ̀ mú ṣé bílọ̀kù ẹ̀ jóná ṣé kánú náà ló jóná ṣé ọlọ́mọ wa ṣàánú ayé mi ó mọ̀ ti sùn mí ó tún mi ni torí ó ń dùn mí wípé àwọn adult ó kàwé ìmí lọ yunifásitì ìmí lọ poli ìmí lọ gbogbo ẹ̀ kí wọ́n sọ kí ilé wa jó ìwé yẹn ti wá jó ní lẹ́yìn bí ó ti jó lẹ́yìn bí ó ti jó létí etí. Position tó wà tí o ti jó yẹn ẹ lọ fi Facebook bẹ. no ọmọ náà mo kàn wá mo bóyá kan adult àwọn tá a ti dàgbà iná mo wá jó lọ́tún bí ó jó lọ́sìn bí ó wà lájó létí etí ẹ wá sọ pé àṣẹ kan wà ń bẹ tí ó jẹ kó jó kò yẹ kí ló bá ṣe rárá tó wà níjó ẹ lọ gbogbo piece of video stand down sọ̀rọ̀ àtàrọ̀ ọmọ ìta sọ̀rọ̀ àtàrọ̀ kò sẹ́ẹ̀ tí òjò létí ń bẹ̀ ó sì lè jó létí. nígbà tó mọ̀ pé òun ní jó ṣé bá dán ṣeré àwọn aláwọ̀ protect ẹ̀ pé kò ní jó àdàmọ̀ gbogbo wádìí làdà mọ̀ ní ara wọn jó. sọ lè taró yín fún yàn lọ́jà kí yín ó gbà. àdìsẹ́rù àwọn Kùránì tí wọ́n tún lè lọ tún lò mọ̀ kó lè tẹ̀lé tún lò mọ̀ mẹ́rin àwọn ti jó létí náà ẹ̀yẹ pọ̀lọpọ̀ ti jó ìkànnà lọ kó sí Bible lánìí ó ní olúwa rẹ̀ Bible jó kò jó ṣé ó wà ní bulk Bible wà ní bulk ó yà ṣe owó tí yẹn náà kó jáde tó ní owó jó Bible jó ṣé ó yẹn náà jó tán ni tí bí Bible ṣe jó létí jẹ́ ìjó tán lówó náà ṣe jó tí òjò tán kò àfẹ́ sí ẹ̀yìn Bible yẹn fún wa kárí gbogbo ẹ̀yìn ti jó kò wá ṣe ọdún náà Christian ẹ̀yìn gan tiẹ̀ ni àwọn Christian gbọ̀ngàn yes mo tún like àwọn Christian fún àwọn kan àwọn tó ti gbẹ́ kọjá àwọn kan orí ẹ̀kọ́ tó ní Christian tí mo celebrate pé Bible jó kò jó àwọn ti mọ̀ pé irọ́ ni gbogbo Christian tó pé mi tó ní pé Bible mọ́ jó irọ́ ni kódà àwọn fi ń fagbó kò sí nǹkan kan bẹ́ẹ̀ torí pé ó dá kéèyàn tún kàwé aláàbò kàwé àwọn mùsùlùmí kàwé ló kàwé gan ó tún dá kéèyàn tún kàwé àwọn yẹn kàwé jù wá lọ that's good truth òótọ́ tó wà bẹ́ẹ̀ ni wọ́n kàwé jù wá lọ aláwọ̀ kàwé orí wa kú mùsùlùmí orí wa kú kàwé àwọn yẹn kàwé gbọ́mọ tó bá tún kàwé kí yóò tún rẹ̀ pé ọmọ pàṣẹ ìjà rẹ̀ pé ilé yìí ẹja fún mi kò sínú ẹja rẹ̀ ṣùgbọ́n wa ok ẹ jẹ́ fi àpẹẹrẹ pé yẹn wá expose àti ìwọ̀n expose ẹ má parẹ́ wa ẹ wo bí Fúlàní ṣe sí bí ìbá ṣe lónìí ẹ wo bí ẹyà láàrin mùsùlùmí sí mùsùlùmí ẹ wo mú Fúlàní mùsùlùmí Haúsá mùsùlùmí àti Yorùbá mùsùlùmí ẹ káwọn méjì ṣẹgbẹ́ ara wọn ẹ kí mùsùlùmí ronú yóò sọ̀rọ̀ ọ̀tọ̀ nǹkan táwọn bá mú lágídí yóò mùsùlùmí mú pé yà kí ni yóò le tó báyìí tẹ́kọ̀ mùsùlùmí mùsùlùmí àwa ti gbé láàrin àwọn èèyàn ó ti gbé mi tí Christian wà tí ó gba oríṣiríṣi tribe wà tí mùsùlùmí wà tọ́láwó wà torí pé ẹ̀sìn onítùmọ̀ nǹkan but bá a ti lè ṣẹ̀sìn ní dáná dáńbì bẹ́ẹ̀ ti lè ṣe ìsìlámù ní dáná dáńbì kò lè ṣe bẹ́ẹ̀ nọ́ọ̀tì o mo padànù ni o ìṣe táwọn Haúsá fi lè jẹ́ kẹ́ kírun fáwọn kí Yorùbá yẹn kó kírun fáwọn torí pé ìsìlámù mọ́ fún rẹ̀ ẹ̀sìn yẹn gangan ó mọ́ sọ̀yàn dídìdì rìn. Kùránì tí ó wá jó Kùránì òjò ara tó o. aláwọ̀ tó ń jẹ́ white tẹ́pẹ́ àwọn tó mú ẹ̀sìn yẹn wá àwọn náà láti ní ẹ̀ka yẹ kó yá bí ìkúrí ní ẹ̀kúrí tó jó nígbà jó Kùránì òjò sàdémù sọ ẹ̀mọ́ síbi jẹ́ kó parọ́ fún wa. olómi ọgbọ́n ni ọmọ òye nìkan ẹ̀wà kan fi dílé àbíkẹ́ fi dílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. lórí ètò Olúṣọ̀lá olómi ọgbọ́n. ọmọléèwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ kọ́kọ́ o lórí ètò yóò àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì.
ètò kan tó tèmi lẹ́tìtì ètò olómi ọkàn ní ọmọ òye lẹ́kàn o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ ká jọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n.